fọ́nrán yìí. má pe àwọn yé ni. èmi ò lè paná èmi ò lè paná mọ́ ọmọlẹ́ là wá mi èso kòkò mi ò lè paná kí ló ṣẹlẹ̀ èmi ò lè paná. Ìmọ̀lẹ́ là wá. A lè paná ìmọ̀lẹ́ là wá àwọn èso kòkò. A wà ní emergency ẹ̀yin sọ wípé kínní à ń wọ̀ ní emergency à ń kọ́jú lọ bìkan ẹ̀yin wọ́n sọ pé ká paná ṣáàdì stop yẹn ni ní ká má ṣe ohun tẹ̀ ń ṣe. Emergency ló wá òbí tó ló bá sáàdì náà. Ṣé ká máa lọ? Kí ẹ sọ? Àwọn ti fi ilé ìtàn náà. Ká máa pẹ́ mi ọ̀kan nù mọ́lẹ̀. Ẹ̀yin wá obìnrin wà nù mọ́tò tẹ gbé dání o. Ìlú wa láwa o. Ìlú wa láwa. Olúwa ló nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Ìlú wa láwa. Ṣẹ́rú tó ṣẹlẹ̀ ní fọ́nrán yẹn ni pé èmi àti bàbá wa Ṣóní àti àwọn méjì a ní emergency kan tó ní agbára. Emergency rẹ̀ ní agbára kan tó wà rántí wa láti jáde ní òru ọjọ́ yẹn. Àkókò tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àkókò tí ó bọ́ sí ọ̀gànjọ́ òru ni around 1 a.m. sí tó 2 ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Àbádẹ́ ń bọ̀ bá ṣe ń bọ̀ wọ́n jáde láti ní junction wọ́n jáde láti junction yẹn èmi fẹ́ gba ẹgbẹ́ wọn lọ kí n máa bá tèmi lọ ni wọ́n disturb ni wọ́n dá wa dúró torí mi ni mo drive wọ́n ṣe dá wa dúró wọ́n ní kí n paná kí ló dé fi ní kí n paná wọ́n bá sọ wípé eégún yẹn wọ́n ìtànà sí bàbá wa Ṣóní wọ́n ní mi gbọ́dọ̀ pa iná good èmi náà bá dẹ̀ fi iná yẹn kalẹ̀ wọ́n bá ní kí n paná kí ló dé fi ní kí n paná ẹ jẹ́ káwa máa lọ tiwa àkúkú disturb ní junction yẹn tá a máa gbà kọjá ẹ̀yin lè máa bá ti lọ síbẹ̀ jẹ́ jáde láti inú junction torí pé a ti sọ àwọn ọ̀rọ̀ kan kó tó di pa débẹ̀ kí èmi gan tó ṣí pé mọ̀ yẹn kí n record conversation yẹn a ti sọ àwọn ọ̀rọ̀ kan let me record this thing down so jẹ́ káwọn bá ti wá lọ ọba ní ọ̀rọ̀ gbọ́dọ̀ paná yẹn ni èmi ò lè paná ọmọ ìmọ́lẹ̀ ni àwa o òkùnkùn ni ẹ̀yin ìkan lára àwọn ọmọlẹ́gbìn ẹ̀ tẹ̀ sọ pé ó ní bíbélì gan ti sọ ẹ fi Késárì fún tó ṣe ti Késárì sọ ti ẹ̀ mọ bíbélì tó báyìí ẹ̀wọ̀n bíbélì wọn á ní ṣé Késárì nìwọ wọn kò bá lè sọ̀rọ̀ mọ́ òótọ́ sì ní ṣé Késárì ni ṣé Késárì wọ́n ti wá gbàgbé ohun tí bíbélì gan sọ pé ó ní ẹ fi tó ń ṣe ti olúwa fún olúwa ló sì ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ tí olúwa sì ní làwọn ọmọ ọlọ́run rẹ̀ àwọn ọmọ rẹ̀ fẹ́ gbà kọjá tẹ̀ fẹ́ dá wa dúró. Wọ́n kí ló fẹ́ mú jáde ni pé ẹ máa gbọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ní obìnrin wà nínú mọ́tò yẹn lóòótọ́ obìnrin wà nínú mọ́tò yẹn eégún tán ní ká má tanná sí àtanná sí eégún tí wọn èwo àwò torí eégún yẹn kì í jáde lọ́sàn-án òru ló máa ń jáde tí eégún bá dẹ̀ fi lè máa jáde lóru eégún tí èyí jáde lọ́sàn-án nílẹ̀ Yorùbá gbogbo àwọn ò ní láti sọ fún wa pé eégún tó ní agbára ni eégún tó máa ń ní repercussion ni tí ordinary person bá wò lóòótọ́ àwọn ò sọ pé kò sí agbára wà ṣùgbọ́n agbára Jésù ju agbára yín lọ agbára Jésù ju agbára ohun táwa ń tà láti emphasize nìyẹn so tí obìnrin tó wà nínú mọ́tò fi lè wò torí àwọn olómi lè máa sọ pé torí pé ajọkùnrin nìkan kan ṣoṣo wa tí obìnrin tó wà nínú mọ́tò yẹn pẹ̀lú wa fi wò tí àwa náà fi wò tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ a jẹ́ pé agbára Jésù Kristi ó ju agbára tí àwọn eléégún yẹn gbé dání lọ tó bá dẹ̀ jẹ́ pé èmi dẹ̀ ni wọ́n ni màá fi eégún yẹn sílẹ̀ màá mú wá sọ́dọ̀ Jésù Kristi bọ́tí ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ torí ìṣẹ̀lẹ̀ yẹn kàn ṣẹlẹ̀ unexpectedly ló ṣẹlẹ̀ kọ́sà àmọ́ a máa jáàmù wọn àmọ́ plan fún àwọn gan mọ̀ pé emergency la wà lóòótọ́ bó kí ni mo fẹ́ mú jáde ni pé ní last month ayé kù tó ṣe fídíò lórí bàbá Ṣóní ó sọ̀rọ̀ tí wọ́n gan wá sọ statement kan ó ní ìṣẹ̀ṣe ló nílẹ̀ Yorùbá òun wá jọ pé ẹni tó bá sọ pé rárá ìṣẹ̀ṣe kọ́ ló nílẹ̀ Yorùbá o ẹni tó bá tẹ́rí sí orí ẹ̀ máa pa ó ní kí gọ́vnà
Ọ̀ṣun state ìyẹn gọ́vùnà Adeleke ó ní kó tẹ́rí sí ó ní orí rẹ̀ máa pa. ó ní kí gọ́vùnà Adeleke orí yín ti gbálẹ̀ gbogbo yín gọ́vùnà Adeleke gan ò lè tó bẹ́ẹ̀ kó tẹ́rí sí kò tó bẹ́ẹ̀ àyàfi tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ẹni tá pa lórí ni ẹni tó bá sì pa lórí nǹkan ò lè di ṣùkú láéláé kí ni Ọ̀ṣun Òṣogbo ilé òòṣà ni títí kan Ilé Ifẹ̀ tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ pa ìṣẹ̀ṣe run alálẹ̀ òní fún yín ṣe ẹ̀yin lẹ máa lọ. èmi náà wá ṣe fídíò padà mo fi dá Ayékòótọ́ lọ mo ní okay no problem ẹni tó bá tẹ́rí sórí ẹ̀ máa pa okay mo ṣetán láti tẹ́rí sí fún mi ní igbó kan tí wọ́n wọ̀ fún mi ní igbó kan tí wọ́n rí fún mi ní yàrá tí wọ́n wọ̀ nílẹ̀ Yorùbá jẹ́ kó jẹ́ open invitation kó má dàbí àwọn tó lọ àwọn ọmọdé doyin tó lọ tẹ̀ sọ̀rọ̀ sí wọn kìnìkan jẹ́ kó jẹ́ open invitation pẹ́yìn lè invite wa a máa wá lórúkọ Olúwa mo wá fún di May 31st Ayékòótọ́ open challenge ni fún ẹ fún wa ní open invitation ni o yeah open invitation this is April 9 till May 31st April 9 to May 31st ẹ fún wa ní open invitation níbo ni ká ti pàdé gbòòwò ni wọn èèwọ̀ kí ni wọn fọwọ́ kàn nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni aṣọ wo ni wọn fọwọ́ kàn níbo ni wọn èèwọ̀ yàrá wo ni yàrá ìwọ̀ invite wa we are going to be there lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun yẹn láti April 9 ni yes láti April 9 Ayékòótọ́ ti wo fídíò náà kò tí ì respond ó wo kò kàn mí kò tí ì respond bó bá sọ pé òun ò wo àwọn ọmọ yìí oníṣẹ̀ṣe mo gbàgbọ́ mo wà 100% sure wọ́n ti rí fídíò náà òun ò tí ì respond àwọn gan personally mọ̀ pé when it comes to agbára tí wọ́n gbẹ́kẹ̀lé kò ṣeé fi gbárí pẹ̀lú orúkọ Jésù Kristi kò ṣeé fi gbárí wọ́n ti ṣe several times wọ́n ti gbìyànjú ẹ̀ several times bí tán bá rí àwọn ọmọ Ọlọ́run tòótọ́ àwọn ọmọ Ọlọ́run alààyè tó dúró agbára wọn ò tó kojú agbára Jésù Kristi nínú ayé wọn kò tó wọ́n mọ̀ nígbà tẹ̀dẹ̀ tí máa ń kan kí ló dé fi máa bọ̀ wá sọ́dọ̀ Jésù ṣùgbọ́n torí pé Sátánì ti ra yín yé Sátánì ṣe yín pa Sátánì gbẹ́sẹ̀ lé ayé yín lọ́jọ́ tẹ bá ń ṣe ọdún eégún Sátánì àtún èṣù ẹ̀yin dárúgbó èṣù ẹ má jẹ́ ń lo Sátánì orúkọ tẹ̀ fẹ́ gbọ́ nìyẹn èṣù àtún kó pankẹ́rẹ́ lé yín lọ́wọ́ kẹ́ ẹ mọ́ fi nara yín àwọn odidi kéde ọkùnrin wọ́n mọ̀ kó dìbòra wọn Sátánì mọ̀ fìyà jẹ yín gan sorry èṣù yín yẹn mọ̀ fìyà jẹ yín gan o Ọ̀ṣun yín mọ̀ fìyà jẹ yín gan o Ọbàtálá yín mọ̀ fìyà jẹ yín gan o Ògún yín mọ̀ fìyà jẹ yín gan o ìkan tẹ sọ French ó sọ French ó ní live program kan ó ní Ògún ló pa Jésù Ògún ló pa Jésù Ògún pa Jésù. Ògún ló pa Jésù náà mo fi kàn lágbára ṣe Ògún ló pa Jésù. Dapsy, how are you doing, brother? Ògún kọ́ ló pa Jésù ní sọ́mẹ́ta kí ló fi pa wèrè yẹn náà. ok Ògún pa Jésù àti accept challenge yín nísìnyí you are nowhere to be found kì í ṣe ṣeréṣeré nígbà tá a sọ fún yín pé ẹ fún wa níbi kan àwa mú tá a gbẹ́kẹ̀lé àwa mú tá a sinmi lé mo rántí gbà tí mo accept challenge àwọn ọmọ Ọlọ́run kan wọnú DM mi prophet don't go do this give to Caesar what belong to Caesar let the Holy Spirit lead àwọn Kìrìsìtẹ́nì òjò nìyẹn bó mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó wọnú DM wa tí wọ́n accept tí wọ́n pray fún wa tí wọ́n encourage wa pé yes this is commendable wọ́n pray fún wa gan mo appreciate yín but ohun tí ò yọ ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì rèé àwọn Muslims tí wọ́n ń kúrò tí wọ́n fi Islam sílẹ̀ ìdí oníṣẹ̀ṣe ni wọ́n ń lọ ìfàtí kan lára wọn kan wà tó ṣẹ̀ṣẹ̀ fi Islam sílẹ̀ ni ẹni yẹn mo ti engage ẹ̀ rí ó ti pariwo mọ́ mi rí ó fi Islam sílẹ̀ ó lọ sínú ìṣẹ̀ṣe ó ti pariwo mọ́ mi rí ó ti bá mi àti engage ara wa rí ó lọ sínú ìṣẹ̀ṣe kí ni ìdí tí wọ́n fi ń lọ sínú ìṣẹ̀ṣe ni pé wọ́n gbàgbọ́ wípé inú ìṣẹ̀ṣe yẹn ni protection wà torí wọ́n mọ̀ pé òfin ẹ̀sìn Islam ni pé tí wọ́n bá ti fi Islam sílẹ̀ òfin wa ni pé ká ṣe kí ni ká pa wọ́n so wọ́n believe pé kò sí protection nínú Christianity wọ́n dẹ̀ mọ̀ pé nínú Islam nínú ìṣẹ̀ṣe wọn máa forí balẹ̀ fún ẹbọ máa ṣe gbogbo ẹ̀ ní protection but that is why wọ́n fi ń sá lọ sínú ìṣẹ̀ṣe but àwa Christianity dẹ̀ ní ká gbé original dání tó yẹ pé ọ̀dọ̀ Jésù ní protection wà display agbára Ọlọ́run inú yàrá la ti ń sọ̀rọ̀ inú abẹ́ ilé la ti ń sọ̀rọ̀ abẹ́ aṣọ la ti ń sọ̀rọ̀ jáde síta jẹ́ kí wọ́n mọ̀ tí wọ́n bá máa ní ìbábú ṣe kí kinní kan fún sísá àdé sísá ṣé o ti Jésù Kristi sọ at that point nìyẹn but nevertheless Ayékòótọ́ àfi ṣeré May 31st dúró
tí May 31st bá ti lè pé tó dá wa lóhùn àti àyín àtàwọn oníṣẹ̀ṣe yín ojú ti Ọ̀ṣun ojú ti Ògún ojú ti Ọbàtálá ojú ti Ifá yín ojú ti gbogbo agbára tẹ́ gbẹ́kẹ̀lé nílẹ̀ Yorùbá ojú tì wọ́n tí May 31st bá fi lè pé ojú ti gbogbo àwọn agbára tẹ́ gbẹ́kẹ̀lé lọ